báwo ni Mohbad ṣe kú ṣé ẹ mọ̀ nípa ikú Mohbad ni. Mi ò mọ̀ nǹkan kan nípa ikú Mohbad. Ó kù ọjọ́ mẹ́ta tó máa kú. Ìyá ẹ̀ pè mí pé káwá kó ṣíà tó ń lò ó ṣèǹjì ṣíà ẹ̀. Mo dé lọ bá ìyá ẹ̀ kó kúrò ńbẹ̀. Ta ló fẹ́ lo chair yẹn? Ìyá ẹ̀ ló fẹ́ lò. Ìyá Mohbad ló fẹ́ lò. Ẹyẹ mélòó tòlóńgò wáyé, ọ̀kan dúdú àró, ọ̀kan rẹ̀rẹ̀ oṣù. WOKILUMO. WOKILUMO Yorùbá TV ẹ máa wò ó. Ìjọ́ tí mo lọ kó ṣíà yẹn níjọ́ kejì tí mo wọlé yẹn ẹ̀ẹ̀kan náà mo wọnú new house wọ́n gbé. Now mo wá kó ṣíà lọ. Nígbà tó máa di Saturday mo kó ṣíà. Nígbà tó di Tuesday ni wọ́n pè mí wípé ara ọmọ mi ò yá o, ó wà lọ́sípítù, ó jẹ́ ìyá Mohbad nù. Ó dẹ̀ pè mí jẹ́ ká pàdé ní bus stop lèmi dúró sí. Kí n tó dé bus stop ó ti mú ìyá Túndé, wọn àti ìyá Túndé dẹ̀ gbé ṣé bí wọ́n ló ní kí n dúró sí bus stop, wọ́n dẹ̀ kọjá lọ lára mi. Now mo wá ń tẹ̀lé ọ̀kadà tó gbé wọn pẹ̀lú mọ́tò mi. Nígbà tí màá fi dé etí odò àwọn ti cross torí ọ̀kadà ọ̀nà yẹn ò smooth, ọ̀kadà move ju mọ́tò lọ. So wọ́n ti wà lórí boat. Ó kù èèyàn kan tí boat yẹn máa fi kàn sí Àjà. So ó kù èèyàn kan ní ọjọ́ yẹn. Èèyàn kan yẹn ni mo fi lè meet up torí àwọn ti wà lórí omi, ó yẹ kán ti move. Ibi tí mo ti gba jacket tí mo fẹ́ wọ orí omi, mo kàn gbọ́ ìpè ọmọ mi ni Ìbùkún yẹn wà ní Ogun State. Hello daddy, wọ́n ní àbúrò ń kú o. Mo ń wo àwọn tó wà lórí omi. Ṣùgbọ́n ohun tí wọ́n receive ni pé ara ẹ̀ ti ń balẹ̀ o, wọ́n ti ń gba treatment lọ́wọ́ àwa náà ti ń bọ̀ o. Wọn ò mọ̀ pé mi wà pẹ̀lú ìyá Mohbad. Àwọn méjì ẹ̀ náà ń gbé kọ́. Bẹ́ẹ̀ gbogbo tí wọ́n sọ lèmi gbọ́. Èmi ti gbọ́ kí n tó gorí omi. Distance yẹn gùn gan. So gbàgbàkọ̀ join gbogbo tó wọ́n sọ yẹn. Ẹ máa bọ̀ ní Ọ̀ṣọ́pá London. Tẹ́ bá ti dé Ọ̀ṣọ́pá London, ibẹ̀ ni hospital wà. Ó ti ń response sí treatment. Mo ń gbọ́ gbogbo yẹn. Nígbà tó dẹ̀ dé bus stop, a ti wà ní bus stop o. Ìyá Mohbad náà ló gbà. Ẹ ti wà ní bus stop. Ẹ padà sílé. Bá gba fóònù lọ́wọ́ ìyá Mohbad. Pẹ̀lú nǹkan tí mo ti ń gbọ́ tẹ́lẹ̀ pé mọ́mì ẹ̀pọ̀ mi ti kú. Torí mo pe ẹnìyẹn pé ń bó lẹ́ni ẹ̀ wà ó ti response treatment ẹ padà sílé a ti wà ń bus stop kó wá mú wa ká lè rí ibi tó ti ń treat ẹ̀ but wọ́n sọ pé àṣé ẹ padà sílé ìgbà tí máa padà gbé fóònù yẹn èmi wọ́n sọ fún ìyá Mohbad pé ọmọ yìí ti kú. Ní bus stop ń bẹ̀ yẹn ó dì mọ́ mi a fẹ́ lè já sí kọ́tà. So kò jẹ́ kí èmi lè fúnra bóyá ó gbọ́ tẹ́lẹ̀ because bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ barajẹ́ abágbéra òdìlé ẹ̀ bàtà máa fi délé ẹ̀ lálẹ́ around 7 ni mo confam pé ó kú yẹn. Time wo lẹ wà lórí boat. Lórí boat yẹn a ti ń bọ̀ láti nǹkan bíi 4:30 sí 5. Ó dàbí pé last trip náà nìyẹn tó bá ti di 6 wọn ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́. So time yẹn ni mo ti gbọ́ yẹn. So nígbà tá a máa fẹ́ padà sí ibi tí Mohbad ń gbé ó ti bọ́ sí tó 10. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èrò nínú ilé. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀, mo bá lọ́ọ̀yà, mo bá Snatan, mo bá Anya, mo bá àwọn kills wọn jọ ń jó bí lifestyle àwọn gbogbo àwọn ọmọ mo bá wọn níbẹ̀. Gate máa ń dúró wọ́n ní wọn ò gbọ́dọ̀ wọlé kẹ̀. Mo ṣáà fọ́ọ̀sì pé ilẹ̀kùn torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò ti pọ̀. Mo wá gba kitchen wọlé torí the main entrance náà ẹnìkan náà wà ń bẹ̀. Wọ́n ṣáà ń kọ́ṣọ́ àwọn èèyàn pé kán má mú fóònù o kán má yọ fóònù o wọn ò gbọ́dọ̀ record o. Nígbà máa gba kitchen wọlé kitchen ti máa gbà wọlé báyìí step ìbá gòkè ká ní pé mo gba iwájú wọlé ni ìbá ríbi tí bọ́dì Mohbad wà. Kitchen yẹn mo gbà ń bá lọ sókè left side ló wá pè mí pé dáàdì ẹ wá wò mi ò gbọ́. Intention mi ni pé bí orí bẹ́ẹ̀dì ẹ̀ ló máa wà. Nígbà tí máa yọjú sí orí bẹ́ẹ̀dì ẹ̀ ń bá rí aṣọ ẹ̀jẹ̀ tó ti wà ṣẹ̀mọ̀ tí a bá rí dúbẹ̀ white tó ti wá di Kampala. Ọkàn mi ò lọ sí nǹkan kan èmi kò tún padà
mo padà sí sàlẹ̀ nígbà tí wọ́n ti wá ń pè mí pé dáàdì ẹ wá wò ń bí mo kàn ń wò ń lẹ̀ báyìí ni mi ò lè súnmọ́ àwọn aláfa ti wà ń bẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ti wà ń bẹ̀ wọ́n ti yẹn bá àmọ́ ẹ̀. láì tí ì pe ẹ̀yin tẹ́jọ́ bí tí ó dẹ̀ sí màmá ń at bẹ̀. least tán bá yẹn bam kán tó lè yẹn bam ó yẹ kó ti máa close bóyá 12 hours àbí kó ti máa lọ bí èdè kan tó lè sọ pé yẹn bam ẹ̀ so wọ́n ti yẹn bam ẹ̀ wọ́n ti gbéyọ̀ sí láyà mo dẹ̀ ń béèrè pé n bá lọ báyàwó kí ló ṣe ọkọ ẹ dádì o injection ló reflect lára ẹ o ẹ máa gbé lọ sékìtì o gbogbo tó ń sọ yìí injection reflect lára ẹ kí n máa gbé lọ sékìtì ó mọ̀ pé pastor ni mí so mo wà confused wípé irú èdè wo ni pé kí n máa gbé lọ sékìtì. Èkìtì ń bo. kó tó sọ fún mi nìyí lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn rí kan nínú àwọn representative Davido bíi manager ẹ̀ dádì mo rí pé àwọn yẹn ti gbọ́ tipẹ́ ọ̀gá òní kò ń kó 2 million naira fún mi mi lè gba irú owó báyìí mi ò nígbà tó ṣe kó bóyá amọ̀ra rí mo rí pé pa MOHBAD rèé which is Darosha wọ́n kówó yẹn fún wọ́n bá kówó yẹn fún wọ́n ṣe transfer fún lóru yẹn nígbà tó ṣe transfer fún bí tí mo ti ń run round mo ṣáà rí lọ́ọ̀yà mo ṣáà rí gbogbo wọn kí ló what's the next thing okay pé ambulance sọ fún Darosha ká gbé òkú lọ sí police station a dẹ̀ gbé òkú ó di police station Darosha ló kọ́ bọ́lẹ̀ torí mi tẹ̀ mọ́ tí mo lè ṣe nígbà tó dẹ̀ bọ́lẹ̀ tó ń lọ tó ń bọ̀ tí mi ò rí sáyẹn bá bọ́lẹ̀ pé complain lélẹ́yìí I need the police report wọ́n dẹ̀ mú lọ sọ́fíìsì kan ara mi gbọ̀n mi ò lè kọ́ anything so ọlọ́pàá yẹn wá sọ pé wọ́n máa help me láti write ojú dẹ̀ ń rọ̀ ó dẹ̀ write gbogbo nǹkan tí mo ṣe débẹ̀ bí mo ṣe bá ó write everything down suddenly mo ti sign gan ẹnìkan kọ̀ wá láti another office lọ pé kán má fún mi ní police report mo wá ní kí ló dé sáà kí lẹ̀ṣẹ̀ mi wá ní nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹ̀ níbo ni mo report sí àlejò ní mí mo ṣẹ̀ dé náà ọmọ mi ní ó ṣaláìsí wọ́n ní wọn ò lè fún mi ní police report mo tún ní ìgbàgbọ́ pé bí wọ́n máa gbà á ní mọ́ṣúárì mo wá gbéra ó yá mọ́tò yẹn àti káà méjì lágbédé mọ́ṣúárì because àwọn ambulance tó máa ń tóbi ńlá big one yẹn ni wọ́n ta dé mọ́ṣúárì ń bọ́lẹ̀ bá ní this is our condition wọ́n ní doctor report ńkọ́ mi ò ní police report ńkọ́ mi ò ní wọ́n náà wọ́n lè gba òkú yẹn lọ́wọ́ mi ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ wà ń bẹ̀ wọ́n gbé lè àmù dání torí inú káà tí àwọn wà kò sí báyìí fẹ́ ṣe mo wá wò pé kí ni mo lè ṣe that was around 3 o'clock lóru n bá pe pa èmi lọ a máa gbé òkú yìí a máa lọ sí ambulance gan sọ pé òun ò lè kọjá torí pé ibi tí a dárúkọ fún nígbà tílẹ̀ bá mọ́ kò rápò sí kò ṣe because mo tún rí pé ẹ̀gbọ́n ló jẹ́ fún MOHBAD kò ṣètò bẹ́yẹn lọ́dẹ̀ wàá gbé wá bá mi níbi tí a fẹ́ lọ arrange fún ibi tí ó nílẹ̀ sí ilẹ̀ yẹn gan sọ pé òun fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì fún mi ni gẹ́gẹ́ bí èrò ẹ̀ because àti yọ block síbẹ̀. ok ó ti sọ fún yín tẹ́lẹ̀ pé yín lòun pé òun fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì fún mi so ibẹ̀ mo wá lọ adẹ gbébi tán máa gbẹ sí èmi ti gbà fọ́lọ́run gẹ́gẹ́ bí Yorùbá àti pé gẹ́gẹ́ bí àgbàlagbà àti pé ọmọ yẹn mi ò lè máa wò fún ọmọ mi lẹ̀ ó sùn ìta gbangba mọ́jú ní general hospital ni ibi déètì yẹn wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn sọ́sọ́ prime nígbà tí àwọn sọ pé ojú òfurufú lòun ti di tán gbòkú ọkọ̀ òun lọ ṣe pé àjọgbèdé mọ́ṣúárì ni mi ò padà sí mọ́ṣúárì yẹn àfi ìgbà tí wọ́n gbé òkú yẹn wá sí ibi ilẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa yẹn so ẹlòmíì bá gbọ́ náà pé ilé tó fi sáré ṣé máa wá fi òkú ọmọ mi lẹ̀. dẹ̀ ló ṣe é ṣe kó jẹ́ pé ṣọ́ọ̀kì yẹn. ẹ wo sá wọ́n ní ọjọ́ abáríbi ni bí ń wọlé ṣe ló dà pé sánmọ̀ ti ya lé mi lórí mò ń rìn mi mọ̀ bí tí mò ń rìn lọ now wọ́n wá fi òkú ọmọ yẹn síta ṣé màá wá filẹ̀ kó máa ráre ni mo kọ̀ pé Darosha ẹ máa bá mi ní ibi báyìí o òun náà ló ra lẹ̀ yẹn fún mi o torí mi gbà pé ohun tó mọ bá ṣe fún mi òun ló ní even ìbára 10 fún mi mo gbà pé òun ló ní
ìtọ́kàn mi lọ nìyẹn. ó ti yọ̀ǹda ẹ̀ fún yín. ó ti yọ̀ǹda ẹ̀ òun náà ló tún padà ní gẹ́gẹ́ bí Yorùbá because ọmọ ló máa ń jogún ẹni. So mo gbà pé even tí n bá kọ́lé fún màmá tèmi èmi ni mo ní torí màmá ń lọ èmi ń bọ̀ ni ìgbàgbọ́ mi sọ fún mi pé ọmọ yẹn ló máa jogún kí n tó ṣe fún mi yẹn that is it. ṣùgbọ́n ó ti wá fi kú ṣàgbà nígbà tí gbogbo ayé dẹ̀ pariwo pé wọ́n fẹ́ mọ kú tó pa kò sẹ́ni tó lágbára jùjọba lọ gbogbo ayé náà ló pariwo wọ́n dẹ̀ zoom bọ́ọ̀dì. gbogbo ìgbà tí ẹ̀ ń rìnrìn yẹn lóru tẹ́ fẹ́ lọ mọ́ṣúárì ibo ni màmá Mohbad wà náà. mo mọ Mohbad ó wà níwájú ilé yẹn ṣé mo Ọlọ́run má jẹ́ kí a rí ìbànújẹ́ àwọn kan náà tí wọ́n sọ̀gbà yíká tí wọ́n kàn sólẹ̀ wọ́n gbé lọ sí ilé tiwọn ṣé mo gẹ́gẹ́ bí obìnrin like that bus stop ń sìn ariwo tó pa ń bẹ̀ now èmi Darosha àdúrà àyàn a wà nínú mọ́tò Mohbad káàkan nìyẹn ìyàwó ẹ̀ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ ìyá Túndé àti ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin wọ́n wà nínú another car now there's another car again wọ́n pe woman kan ní ìyá Lọ́ládé ọkọ ọmọ ẹ̀ àti ìyá Lọ́ládé àti Lọ́ládé wọ́n wà nínú car kan ó di mẹ́ta pẹ̀lú ambulance lágbèdè general hospital ẹ wo bí èrò ṣe pọ̀ tó nù ẹ̀ gbàṣẹ débẹ̀ ni. Pẹ̀lú ntẹ́ ti gbọ́ tẹ́ ti rí láti gbà yẹn time wọlé lè sọ pé Mohbad kú ṣóòrù ni àbọ̀sán àbí rọ̀lẹ́. èyí tí ìyàwó ẹ̀ tún ṣe ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta sọ pé ó ní òru tí ọkọ ń kú àbí òru kọ́ náà pè ní night. ìgbà tán pè mí gbọ́ ṣùgbọ́n ó ní ìfúnra dání. but time tó ń pè yín yẹn pẹ̀lú bọ́tẹ̀ sọ́ọ̀sì ẹ̀ sọ pé bíi around 6 àbí. no bíi 5 bíi to 5 sí 6 now ṣé ìyẹn lè sáré kú ní 4 5 sí 6 kan ẹ̀ bá ọmọ ẹ̀ ní 9 ṣe mi pé ó ti ní fúnra dání. torí ẹ ní pé nígbà tẹ máa fi débẹ̀ pé ẹ ti rí tán ti ń embalm. wọ́n ti embalm kí wọ́n ti embalm wọ́n ti gbéyọ̀ sí láyà àfáà gan ti ń kúlẹ̀ aláwọ̀ sí lára láì ṣe muslim. àwọn tí mo rí nìyẹn ibẹ̀ náà mo bá lọ́ọ̀yà ìdèmọ̀ṣẹ́ tí lọ́ọ̀yà wá ṣe ń bẹ̀. now gẹ́gẹ́ bí Yorùbá èèyàn á wò pé tí òkú bá kú bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ òkú ọ̀dọ̀ wọ́n á tètè bu òkú láṣìírí. kò tẹ̀ ń ṣe ohun tó yẹ kí n máa fojú rí wọ́n tètè máa palẹ̀ ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ní ọjọ́ abárí ibi níbí wọlé. yes so gẹ́gẹ́ bí Yorùbá bó ṣe yẹ kó rí nìyẹn kí ló fa kí wọ́n exhume òkú ṣé ta ló kọ́kọ́ raise objection wípé foul play wà. àwọn irọ́ tó ń wá láti ọ̀dọ̀ ìdílé ìyàwó ó fà á torí nínú àwọn irọ́ tí wọ́n pa ni pé bàbá yẹn ó fẹ́ gba ilẹ̀ yẹn ni ó gba ilẹ̀ yẹn lójú ayé ó tún gbà nígbà tó kú ọmọ yẹn kò ṣáà ń ṣe muslim kò yẹ kán sáré sí ó yẹ kí wọ́n ṣe autopsy ó yẹ kán ṣe àwọn èèyàn wá ń funra gẹ́gẹ́ bí onílàkàyè pé ṣé kìí ṣe pé bóyá ó ní nǹkan tí bàbá yìí ń bò mọ́ra and this is the time tí màá pariwo fún àwọn government a gbọ́dọ̀ ṣe phone forensic because ìgbé ayé tàwa ń sìn ó ti yàtọ̀ sí tàtijọ́ at least tí wọ́n ń parọ́ ó yẹ kán gba fóònù ọwọ́ mi déètì tí wọ́n á tẹ̀ wọ́n á mọ̀ bóyá bàbá yìí ti gbọ́ ti pẹ́ ó ń díbọ́n ni o so gbogbo tó má gba ti ìyàwó kán gba ti àdúrà gbogbo òṣìṣẹ́ tá à ń wá yìí á ti rí ìyẹn ni mo fi ń pariwo pé kí ìjọba Sanwó-Olú Èkó kán ṣàánú mi lórí ikú ọmọ yìí o oúnjẹ kọ́ ló ń pààyàn ìbọn kọ́ ló ń pààyàn o àìrí ìdájọ́ gan lè pààyàn wọ́n dẹ̀ block bá ṣe lè rí phone forensic yẹn ṣe kò dẹ̀ ṣeé ṣe ní ok ẹ pè mí lánàá kí wọ́n á débi lẹ́nu kẹsàn pé ẹ pè mí ṣé pé àṣírí máa tún pé ẹ ti bá mi sọ̀rọ̀ lánàá ok mo ń bá ọkùnrin kan sọ̀rọ̀ sí wọn sọ pé fóònù tí òun bá wọn tí àjọ fi ṣe ọ̀rọ̀ láti nǹkan bíi tó ti ń lọ bí ọdún 3 ó ní ṣáàtì yẹn wà lọ́wọ́ òun gbogbo àwọn kinní yẹn kí là ń dára wa láàmú fún tí government of Lagos State bá fẹ́ ṣe phone forensic àwọn ọlọ́pàá náà máa ṣe náà máa get nǹkan tá a fẹ́ get ẹ̀wò kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí ó pe girlfriend ó dẹ̀ lọ ń dúbú ọmọ nínú ilé kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ track fóònù yẹn wọ́n wo fóònù tó pè gbẹ̀yìn wọ́n dẹ̀ get tiẹ̀ kí là ń dààmú ara fún ṣùgbọ́n ejò ti lọ́wọ́ nú.
no ká tó sọ̀rọ̀ nípa forensic yẹn there was a time tá a gbọ́ nípa pé nurse kan ló gun abẹ́rẹ́ ló ṣe bó ni nurse yẹn wà ṣé nurse yẹn ṣe wà láàmú. mi ò lajú mi rí nọ́ọ̀sì rí. mi ò rí nurse kankan. mi ò rí nọ́ọ̀sì rí. ṣé kò sí nurse ni. no nọ́ọ̀sì wà wọ́n ní nọ́ọ̀sì wà ṣùgbọ́n èmi àti nọ́ọ̀sì àti ìfojúkojú báyìí dúdú ni òpupa ni mi ò rí rí even wọ́n ní wọ́n arrest nurse mi ò la ojú mi rí báyìí. ẹ̀ẹ́dẹ̀ wà nurse pé kẹtẹ béèrè pé ń gbọ́ kí ló irú abẹ́rẹ́ wo ló fún wọn. àpàdé mi ò rí ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tí ìyàwó ń sọ pé èmi mo ní kí nọ́ọ̀sì kó máa lọ ṣé ẹni tí mi ò rí rí àwọn ẹbí irọ́ la bí jẹ́ pé wọ́n kọ̀ déédéé fọ́ọ̀mù rọ òun náà ló fà á tí wọ́n fi lọ exhume ọmọ yẹn. now nígbà tí ẹni tó jẹ́ ìyàwó mi náà sọ pé òkú ọjọ́ mẹ́rin òun jí dìde òun ló fà á tí èmi náà tí wọ́n gbà kí ló dé tẹ̀ fi embalm mo kọ petition lórí embalmment àwọn tó embalm kìíní ohun tó mú kán embalm ẹ̀ I want to know at least sẹ́yìn ò bá kú ṣó yẹ kán embalm ẹ̀. ara wọn lè embalm. so nígbà tí wọ́n gbé dé hospital méjì tán dá padà wọ́n dẹ̀ ti fún wọn pé kán gbé lọ sí mọ́ṣúárì wọ́n dá padà sílé kí náà fẹ́ fi òkú ẹ̀ ṣe nulẹ̀. now doctor report wọ́n fún wọn ò present ẹ̀ kán fi gba òkú ṣẹ̀mẹ̀pọ̀ ejò ti lọ́wọ́ nú wọ́n wá ìbámu ẹ̀ sínú ilé. ìyá Mohbad wá sọ pé òkú ọjọ́ mẹ́rin Jésù ń jí dìde kò sóhun tí ò lè ṣẹlẹ̀ òun mo fi béèrè pé ta ló ń bá now mo kọ petition tí mo kọ ọlọ́pàá ló tún advice mi pé vagon is vagon. pé nǹkan tó ti lọ àbí. ṣé àwọn tó ẹ̀ ń bá àwọn ọmọ mi ṣé dókítà ni wọ́n láì jẹ́ kí n sí ń bẹ̀. so kì í ṣe pé ẹ fẹ́ jà tẹ́lẹ̀. gbogbo tí wọ́n gbé yẹn ló wá mú kí orí mi ṣe pé òkú ọjọ́ mẹ́rin Jésù jí dìde yes now ta ló ẹ̀ ń bá àwọn ọmọ yìí tí ò jẹ́ kí Jésù jí dìde ní ọjọ́ kẹrin wọ́n ti dí mú ẹ̀ wọ́n ti dí gbogbo ibi tí wọ́n máa wà ọ́ wọ́n dẹ̀ gbé yọ̀ sí láyà. now ẹ sọ pé nígbà tí ẹ gba yín wọlé ẹ rí juve ẹ lè rí tracy ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kí lẹ suspect. ohun tí mo suspect bóyá kó má jẹ́ pé ìjà tí wọ́n ní wọ́n jà torí now wọ́n pe ọ̀rẹ́ kan ní prime boy wọ́n jọ kúrò nílé ni wọ́n pè kan ní spending wọ́n jọ kúrò nílé ni wọ́n ní ìjà ti wà láti ilé even wọ́n ní prado kan náà fẹ́ gbé jáde níjọ́ yẹn ṣùgbọ́n wọ́n nígbà tí ìyàwó múra tó wẹ̀ fọmọ ẹ̀ báyìí ó kàn lọ jókòó sí ẹ̀yìn prado ni prado yóò lè contain wa mọ̀ wọ́n láti order another one tí ò dẹ̀ kí n bá wọn lọ ṣòro bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ oṣù 5 sà even tó bá ṣe DNA tí ọmọ ẹ̀ bá jẹ́ ọmọ mi mo máa sú ẹ̀ sí lórí because ọmọ oṣù 5 láàrin show ẹ̀yin náà wo báwọn ọmọ amúgbó ṣe máa ń pọ̀ nínú show yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún rí tán gbé lọ sí Ìbàdàn tán gbé kọ́rùn kó jẹ́ ọmọ mi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀sà ọmọ oṣù 5 níbi tán ti ń jùgò tán ti ń fagbó. pé kò yẹ kán expose ẹ sí gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀. àwọn tójú mi rí nìyẹn o mo fi ń pe ìjọba wa pé kán jọ fún forensic kò yẹ kó dà mí láàmú báyìí inú ilé ni Mohbad kú sí àwọn tó wà ń ta náà kọ́kọ́ lọ́wọ́ arrest. so ẹ̀ ń suspect pé government pé conspiracy wà. yes ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn fóònù mi nílé ẹ̀kọ́ gbà àwọn kan sọ pé wọ́n ti kó fún bàbá àṣebí nínú fóònù yẹn á tẹ̀ nígbà bàbá yìí ti gbowó ń tòótọ́ o owó tó gbà ní ó jẹ́ kó lọ gbókù ọmọ ẹ o ó sọ pé òun fẹ́ fóònù yẹn máa tẹ̀ kán gba ti dàrósà kán gba ti ìyàwó kán gba ti ìyá Mohbad àwọn mẹni tó ń parọ́ déètì yẹn náà kàn máa tẹ̀ sí ó yá gbogbo ọ̀rọ̀ tá gbọ́njọ́ yẹn èyí dúró tèmi bá wá pa màá wá ríra mi. now èyí tí wọ́n kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ kí ni result tó mú jáde. nípa autopsy wọ́n ní they cannot ascertain what kill Mohbad ìjọ ẹ̀ mo bẹ̀ sí sunkún sá nígbà tí odidi Lagos State tán bá lè máa scam all over the world wọ́n ní wọ́n lọ ṣe test ní ibi kan ní America kí náà porúkọ iléeṣẹ́ yẹn MMS kan náà pé now ní ìgbà tí mo rán èèyàn lọ síbẹ̀ wọ́n ní wọ́n rí sample mo débi tí wọ́n ní Mohbad ń bẹ̀ wọ́n ní wọ́n gbé sample kan síbẹ̀ báwo ni gbogbo Lagos State tí mo máa tan gbogbo all over the world
nígbà tí wọ́n sọ pé wọ́n á combine kí nípa ni pé they cannot ascertain what kill Mohbad mo bẹ̀ sí sun ẹkún ni bá pẹ́ ọ̀rẹ́ mi kan lamẹ́ríkà wọ́n ní bí èèyàn kú fún 100 years bẹ́ẹ̀ máa ń rí àwọn documentary àwọn tó ti kú ti pẹ́ soil sample bẹ̀ lásán náà máa mú jáde. títorí pé mo ti jẹ́ carpenter sà ká má yẹ kí ìyá ẹ jẹ mí gbé. but sir èmi feel pé tẹ́ bá sọ pé Lagos state government ló fẹ́ dàbàrú ọ̀rọ̀ ó lè wrong ó possible ká ní èèyàn kan. no ṣe rí àwọn tí wọ́n fi sí ìdí ọ̀rọ̀ inú fẹ́ kàn change àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ṣe báwọn ló gba sample ṣe báwọn ló wá exhume tí bá sọ pa Lagos state mi ò mọ mo ṣe lè divine the Lagos state government fún yín government for the people ẹ bá mi sọ òyìnbó yẹn kó délé sà.